Lovers all over the world, your boy Babalawo International. Gbogbo èèyàn ọmọ ya mi tí ẹ ń wò mí, mo kí n lọ́pọ̀lọpọ̀. Ọgbọ́n ìmọ̀ àti òye kò ní tán lórí yín lágbára Èdùmàrè. Mo lè ṣèbà gbogbo àwọn ajáwé ajágbò, mo ṣèbà lẹ́ni o Babalawo wòlíì pásítọ̀ àti àwọn aláàfáà ìbá yín lẹ́ni. Kò sí ẹ wo iṣẹ́ tó wà lọ́wọ́ mi yìí kí la fi ń ṣe iṣẹ́ ọfà ni. Ẹni tó bá ní ọfà bóyá ọfà yẹn ti pẹ́ lára ẹ gan, bóyá ẹsẹ̀ wú, àwọn ẹsẹ̀ tó wú yẹn àbó tẹ ẹ̀kan mọ́lẹ̀, tó bá ní irú àwọn iṣẹ́ tá à ń sọ yìí sílé, tó bá ní sínú ilé ẹ, gbàgbé nípa ẹ̀, kò sí kan tó máa ṣẹlẹ̀. Bóyá wọ́n ta ẹ lọ́fà ojú ayé ní ojú àlá ní ojú ayé kíní kan náà, àbó jẹun ní ojú àlá, ọmọ ìyá mi rọra mú díẹ̀ tó jẹ́ síbí rọra fi mú lójú ẹ̀sà lọ, àbí kò ra sí ẹsẹ̀ yẹn tó bá tẹ ògùn mọ́lẹ̀ ra sí ẹsẹ̀ yẹn rọra fi kíní pa, kò ra fi àdíyẹn ìkàtà fẹ́ ti kò ra fi pa. Ọmọ ìyá mi o ti ṣoríire nìyẹn. Báwo ló fẹ́ ṣiṣẹ́ yìí? Wá lọ wá ẹni tó ká lọ wá irú ike báyìí 2.5 litre keg wá tó bá ti wá irú 2.5 litre yẹn kí báwo ló fẹ́ ṣe? Wàá mú ìfun akọ pẹ́pẹ́yẹ wàá kó sí. Ìfun akọ pẹ́pẹ́yẹ ìfun ẹ̀ lásán ni o, kò sẹ́dọ̀ kò sí kí nínú ẹ o, ìfun akọ pẹ́pẹ́yẹ nìkan wàá kó sí. Wàá fi ilẹ̀ gbẹ́gbẹ́ wàá fi sí. Wàá mú ìfun àkókò adìyẹ tó bá akọ pẹ́pẹ́yẹ tó bá gbó, akọ pẹ́pẹ́yẹ tó bá gbó ni ò kì í ṣe ọmọ akọ pẹ́pẹ́yẹ tó bá gbó wàá kó sí. Akọ adìyẹ ọlọ́dún mẹ́ta tó bá ti gbó dáadáa wàá kó sí. Akọ adìyẹ tó bá ti gbó tó bá gbó dáadáa ọlọ́dún mẹ́ta. So tó bá ti wá ṣe bẹ́ẹ̀ yẹn ọmọ ìyá mi kí ló máa ṣe? Owó kíní ewé bombom lélẹ̀, ewé bombom lélẹ̀. Wàá wá mú ewé bombom yẹn wàá já tigitigi, wàá wá gun nínú odó, wàá gun àtàrí odidi àtàrí kan pẹ̀lú ẹ̀, wàá gun tepo, wàá gun pẹ̀lú ẹ̀ ọmọ ìyá mi, wàá kó lórí ẹ̀kíní adìyẹ yẹn, wàá da àdín lé lórí. O lè da ọtí lé lórí tó bá lè máa mọtí, o lè da ọtí lé lórí tó bá lè pé àdín ẹ̀yàn ló fẹ́ dálé ọmọ ìyá mi. Tested and confirm. Bá mi share fídíò yìí, bó bá ti bá mi share fídíò yìí, ìjẹnu ló máa jẹ́ fún ẹ, kò ní jíjọ òrùn fún ẹ, oògùn ọ̀bà tó dájú ni. Share fídíò yìí fún mi jọ, ìṣàwọn iṣẹ́ tí mo fi ń jẹ mo mú lẹ̀ fún ẹ, wọ́n wá wù wá kàn play ẹ ni, wàá play wàá kọjá lọ. Ó bá ti wá yá ẹ máa disturb mi, ẹ jọ̀ọ́ ẹ má disturb mi o. But tí kẹfẹ́ bá sọ ní pé ẹ bá mi lọ, mo ṣe open another TikTok account mi ti restrict ẹ, mo bẹ̀yìn, mo follow bẹ̀yìn, ẹ bá mi lọ follow TikTok account mi, ẹ jọ̀ọ́ mo bẹ̀yìn, mo rẹ Babalawo International náà ni. God bless you, God bless you, God bless you, God bless you. Ẹ follow mi lórí YouTube, ẹ jọ̀ọ́ Babalawo International náà, lórí Instagram, lórí Twitter which is X, ẹ lọ bá mi follow. That's it. Àdúrà gbàgbà ọ̀nà àlàfo. Still remain Babalawo International. This is my number 081 222 14891. Ẹ má bínú, àdúrà yàgbà ẹ lọ wájẹ́ nípa ẹsẹ̀ yín o. Ire o kàǹkà.